máa jó máa yọ̀ máa wólẹ̀ máa rọra o ọlọ́jọ́ ìbí okú ọdún okú àṣeyẹ. máa jó máa yọ̀ máa wólẹ̀ máa rọra o ọlọ́jọ́ ìbí okú ọdún okú àṣeyẹ. àpáta dé àpáta káre wìdé mọ́mí adéọlá àrọ̀ fi okú ọdún o. adọ́láwọ̀ abara tútù mìíràn jọjọ bí ẹja tí ń gbénú omi. àgbà pírísípà ni wọ́n ń ṣe nínú gbogbo pírísípà tí ń bẹ ńlẹ̀ yẹ. ìwọ ti bá wọn lè òkè òkun ó tún kéré òkè òkun wá sílé. ìyá àwọn ọmọ gbogbo ẹ̀dá pátá ni wọ́n ń kó mọ́ra ó kí ń béèrè pé kò ń tẹnìkan ṣe jẹ́. máa wọlé máa rọra òní lọ́dún rẹ. Mr. Láwálé MC Paul G ló ní kí n wá máa kí ọ. ó ní bó ti sọdún èyí wàá ṣe púpọ̀ lókè pẹ̀. ọdọọdún làárọ̀ ogbó ọdọọdún la ó máa rí ọ lágbára lọ́wọ́ ọlọ́run ò ní fàìsàn lògbà. ò ní rí kú ọmọ ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ò ní dẹ́bẹ̀ rúbi. Happy birthday to you o and we all wish you long life and prosperity. Hi guys, welcome to our YouTube channel 2A Media House, and please don't forget to subscribe, like, comment and share our videos, and don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.